Ó lágbára rògbòdìyàn agboolé Fuji ó ti wá gbóná gidi báyìí ó ti gbóná báyìí o ẹ̀yin èèyàn. Alhaji Wasiu Ayinde àwọn náà tún ti gba gbàgbós tiwọn lọ́wọ́ àwọn kọ̀mẹ́ńtàsì lórí ayélujára lórí ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fọ́rọ̀ yìí nípa pé kí Táyé Currency kó lọ bẹ̀bẹ̀ kó lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Pasuma àti Sefiu Alao tó ti ń sòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí láti bí ẹnu já mẹ́ta báyìí wípé nítorí bàbá òní àwọn méjèèjì òní wọ́n jẹ́ sí Currency lágboolé Fuji ọ̀rọ̀ ìdójú ẹ̀ ó ní agbára. Ohun tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tán jẹ́ kó máa yé Táyé Currency báyìí ó ní pé bí olóògbé Dr. Sikiru Ayinde Barrister bó ṣe jẹ́ bàbá sáwọn táwọn sì respect wọn táwọn bọlá fún wọn lọ́jọ́ ayé wọn àti lẹ́yìn wọn ní ìgbà tán ti kú tán pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní Pasuma àti Sefiu Alao ó ní wọ́n ṣe jẹ́ sí Táyé Currency pé bàbá làwọn méjèèjì wọ́n jẹ́ sí Táyé Currency wípé àwọn náà ń confirm ẹ̀ pé Pasuma àti Sefiu Alao wọn kì í ṣẹgbẹ́ Táyé Currency nínú Fuji industry fún ìdí èyí kó tètè kó lọ bẹ̀bẹ̀ kó lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn méjèèjì. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ó dàbí pé ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tán tún sọ nínú fọ́nrán yìí kò fẹ́ dùn mọ́ ọ̀pọ̀ àwọn commenters míì nínú nítorí ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òkú ọ̀rọ̀ oríṣiríṣi lu Alhaji Wasiu Ayinde K1 the Ultimate. Ọ̀rọ̀ yìí ó wá lágbára ọ̀rọ̀ agboolé Fuji àtàwọn fans wọn ó dójú ẹ̀ pátápátá. Ká tó wá ka ohun táwọn èèyàn sọ lábẹ́ comment ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tán sọ fún Táyé Currency nínú fọ́nrán iná. Ẹ má wàá gbàgbé ẹ máa bá mi follow DigiNaija online tv lórí Facebook bẹ́yìn ò bá tí ì follow wa tẹ́lẹ̀ ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Ẹ máa bá mi subscribe lórí YouTube kẹ́sì máa like and share fídíò yìí. Ó yá ẹ jẹ́ àkọ́kọ́ wo fọ́nrán iná ká tó tẹ̀síwájú pẹ̀lú ohun táwọn èèyàn sọ sí comment. Jọ̀wọ́ wọ́n ní kí iṣẹ́ mú kárí lónú òjìrì àádọ́bísí ọkọ̀ fọ́kọ̀ tí gbogbo ayé ń pè ní Currency ní mo ní òkì dáadáa kó òkì dáadáa sọ pé kó ṣe tẹ̀lé ẹgbẹ́jọ bí. Orí tí bọ́lá lọ́bí mi bá sí wọn bàbá ẹni by right ṣùgbọ́n òun ló bí Akíbọ́lá àwọn ṣẹ̀fì ọ̀la bàbá ẹni orí sí kúrò Àyìndé Adéyínká ní bàbá Àyìndé ní wàásù bàbá ń bí kì í ṣe mísíkà àpàdé alágbájé bàbá Àyìndé ní ọdún ní ó dàbí ọ̀tọ̀ ní Adéyínká máa rí ìsìkà ọ̀run ẹrẹ lójú ayé ẹ̀ mo ṣe tiẹ̀ lẹ́yìn tó lọ́gán mo tún jẹ́ ẹ̀rọ ẹ̀rẹ́gbẹ́jẹ́ Táyé Adébísí kò ní súwé ṣe ìrẹ́ o fagbogbo lé mọ́ra tọrọ foríjì lọ́wọ́ àwọn àgbààgbà. Ọ̀rọ̀ rí o ọ̀rọ̀ lẹ gbọ́ tí Alhaji Wasiu Ayinde K1 the Ultimate tí wọ́n sọ fún Táyé Currency báyìí wọ́n ní kó lọ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn àgbààgbà agboolé Fuji pàápàá Pasuma àti Sefiu Alao tó ṣe pé bàbá ni wọ́n jẹ́ sí i gẹ́gẹ́ bí olóògbé Sikiru Ayinde Barrister bó ṣe jẹ́ bàbá sáwọn náà. Ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn ojú wo lẹ tún fi wò ìyàwó ló kọ sí yín ẹ má bá mi jù sí comment ẹ jẹ́ àkàǹkà táwọn èèyàn sọ lábẹ́ comment section nítorí àwọn gbàgbós tí wọ́n fún K1 the Ultimate yìí lórí ọ̀rọ̀ tán rọra sọ ní ráńpẹ́ yìí kò ṣeé dúró wò. Nìkan kọ̀mẹ́ntà kan Adésínà ó ní Òṣùpá don reset his brain for him what he suppose do before agbáradáradá alábòsí abẹ́rẹ́ pọ̀rọ̀ ìlágbára ìwádúró kọ̀ ọ̀rọ̀ tí Adésínà tó jù lù K1 the Ultimate báyìí. It is well o. Another commenter Wálé òun náà ni you sounded humble please practicalize this to earn your prestigious place in Fuji circle. Update your records on the Fuji story. Your assertion is not understandable to some people. Eléyìí náà tún lágbára ó ga jù Wálé tún ní kí wọ́n practicalize ọ̀rọ̀ ẹnu wọn. It is well. Another commenter Ọ̀túnba Abíọ́lá òun náà ní irọ́ pọ̀ fún K1 pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ lórí Alhaji àgbà that you respect him capital liar because you have destroyed Fuji long time till now by said Barrister not the owner of Fuji.
ẹ tún rókò ọ̀rọ̀ míì tẹ́ni tó sọ sí wọn báyìí wípé ṣebí àwọn gan irọ́ ni wọ́n ń pa wípé bàbá òun ni olóògbé Síkírù Àyìndé Barrister jẹ́ fáwọn páwọn sì respect ẹ̀ lójú ayé àti lẹ́yìn rẹ̀ wọ́n ní irọ́ òun ni K1 ń pa nítorí òun fúnra ẹ̀ gan ti sọ pé kì í ṣe Barrister òun ni Fuji òun kọ́ ni originator Fuji bẹ́ẹ̀ bá kó gbà wípé rògbòdìyàn eléyìí òun náà lọ lápá kan another commenter Adesakin òun náà ni grandpa ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn ni grandpa ti sọ̀rọ̀ sókè Sam Kenny oní upon all the respect Pasuma dey give this K1 abi na K2 na dey call am he still betrayed Pasu eléyìí lágbára ẹgbọ́n ṣàlàjì Wasiu Ayinde tún betray Pasuma báyìí àwọn commenters yìí wọ́n ṣàfẹ́fẹ́ Alhaji Wasiu Ayinde lọ́rùn sílẹ̀ o. Another person Ibrahim Moshood onáà ní campaign after election if not Saheed talk out you know Barry as your anabi ṣá. Ó lágbára o. Fọlá Lateef náà ní àbòsí àgbàlagbà. Thank God Paso has been trying to avoid crisis with K1 for years. He has disgraced Pasuma on many occasions. Ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn ẹ máa jù dáhùn tí yín sí comment. Salam Akinyemi náà ni you said SAB is your father, not even musical father, but if truly is your father, can you deny him Fuji creator? Please beware of karma. Lastly, come out straight and correct the year Fuji history as you advise Currency. Ẹ̀gbọ́n wọn ní ohun tí K1 the ultimate ń sọ tó fi ń advice Currency kóun náà ṣe pé káwọn náà jáde kí wọ́n correct nǹkan sọ nípa bí orin Fuji ṣe bẹ̀rẹ̀ wípé kì í ṣe Alhaji àgbà ìyún Dr. Síkírù Àyìndé Barrister ló bẹ̀rẹ̀ Fuji wọ́n ní káwọn náà kàn lọ ti bẹ̀ ṣe correction. Ọ̀rọ̀ ìlágbára o. Another comment Afẹ́nifẹ́re òun náà ní K1 táyé fa gbogbo ilé mọ́ra àbí kí ni mò ń gbọ́ lẹ́nu máa yìí K1 fọ́nìṣà àtọ̀ wọ́n ní kí Táyé Currency ò fa gbogbo ilé mọ́ra. It is well. Adéyẹmí Jímọ̀ náà ni very useless person. This part of while I don't listen to this proud man music. He's not a good person. Look at the kind of music he's singing despite how personal loyalty to Wasiu himself. Ẹ rí i pé ọ̀rọ̀ ìlágbára ẹ̀yin èèyàn ẹ wo oríṣiríṣi òkò ọ̀rọ̀ ògúlùtù ọ̀rọ̀ tó tún sọ lu K1 the ultimate lábẹ́ comment section báyìí. Ojú wo lẹ tún fi wọ̀ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́kàn tí yín ìyàwó ló kọ sí yín ṣẹ́yìn náà rò wípé ó yẹ kí Alhaji Wasiu Ayinde káwọn gangan kọ́kọ́ tara wọn ṣe correction nípa pé kí wọ́n kọ́kọ́ recognize olóògbé Síkírù Àyìndé Barrister gẹ́gẹ́ bí originator Fuji lélẹ̀ tó dàbí wà wípé ó kọ́kọ́ dá wàhálà lẹ̀ láàrin àwọn àti Saheed Òṣùpá àbí báwo àbí kí lẹ rò nípa ìmọ̀ràn tí wọ́n fún Táyé Currency. Ẹ máa bá mi sọ gbogbo èrò tiyín náà sí kọ́mẹ̀ntì. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija online TV lórí Facebook bẹ́yìn ò bá tí ì follow wa tẹ́lẹ̀. Ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube. Ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí ká tó pàdé láyọ̀ àtàláfíà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.